wọ́n fi chain so ìyá mi ní ojú ọ̀nà wọ́n á mú ìyá mi wọ aṣọ fún which means ògo ni wọ́n wá fi chain ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n wá fi so wọ́n bí àwọn ọ̀nà téèyàn bá ń travel lọ sí ìlú tẹ́mọ̀ ọ̀nà odò wọ́n wá mú wọn lọ wọ́n á rí pé aṣọ tí àwọn wọ̀ ó pọ́n gidi gan which means olùṣọ́ yẹn ò mọ́ máa ń gbìyànjú pé ẹ dúró mo á ṣe sẹ́sẹ́ mo ní ẹ dúró dáàdi ẹ jọ̀ọ́ ẹ má bínú níbo lẹ́ mú ìyá mi lọ ìyá mi wá di dìdì wọ́n rún lọ́kàn mi pé tí ò bá ní nǹkan tí ẹni yìí ṣe sí mi ní ara kò ní fún mi ní oògùn tó ń pè ní sọ̀kúdàlàyé mo ṣàsùn ní alẹ́ ọjọ́ yẹn ìgbà tí máa jí mo jí ní nǹkan bí ọwọ́ 2 o'clock mo bára mi ní ìwòwò. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni torí kò sígbà tí a tún ní padà wá torí ìbéèrè pọ̀ bọ́ nínú àwọn nǹkan tó ń rú mi lójú ń bẹ̀ ni pé nígbà tí ẹ sọ̀rọ̀ nígbà tẹ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ̀ ń fi yé wa pé bóyá ẹni tí màmá yín lọ padà fẹ́ bóyá bígbà pé ó bá yín ní nǹkan pọ̀ something like that báwo nìkan yẹn ṣe ṣẹlẹ̀. bí kò máa pè mí mo notice pé àtìgbà tí mọ́ èmi ti dé èèyàn lè pèèyàn ní bàbá èèyàn kó má fẹ́ràn ìyàwó ọmọ ẹ̀ mo get láti máa lọ síta láti máa sùn takiri torí tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ràn yín tí ìyá bá bínú sí ọmọ tọmọ bá jókòó sí ìta títí á ní àhóòdẹ pé ọmọ ẹ̀ wọlé new site dẹ̀ níbẹ̀ yẹn oríṣiríṣi igbó ni ó wà ńbẹ̀ títí di 12 o'clock bàbá yìí ò mà ní sọ̀rọ̀ wọn láwọn ò fẹ́ dá sí tó ọ̀rọ̀ ìyá àti ọmọ mo rò pé tó bá jẹ́ pé ọmọ yín ni mo jẹ́ ṣe máa ní ẹ̀ ní dá sí ni mo bẹ̀rẹ̀ sí ní sọ fún mọ̀ mi pé mo máa ń ríran ẹni yìí ò nífẹ̀ẹ́ yín owó tí ó wà lọ́wọ́ yín ni ẹni yìí nífẹ̀ẹ́ sí ẹni yìí mo wá notice pé ìyá mi ò kí ń ṣe bí ìyá mi mọ́ bí kí ó máa jẹ́ kí inú ti máa ń bá ìyá mi sọ kí inú ìyá mi máa ru sí mi ó ní wá ní grandma kan tó máa ń tọ́jú ìyá mi kan sí ìyá mi nìkan ló survive nínú gbogbo ìbẹ̀rin tí ìyá mi bí kó tó lọ bí mọ tí ìyá mọ́ ẹ̀mí tó lọ bímọ fún ẹlòmíì ìyá mi nìkan ló survive pẹ̀lú àwọn ọmọ tí wọ́n bí ìyá mi dẹ̀ tiraka láti tọ́jú mi láti ràn mí lọ sí school mo ìyá yẹn advice mi ìyá yẹn máa ń gbénu street mọ́ ẹ̀mí láti ìgbà tí mọ́ ẹ̀mí ti dé bí torí mọ́ ẹ̀mí máa ń tọ́jú àwọn èèyàn gan ìyá yẹn ló wá ní pé kí máa fi ìyá mi ṣàdúrà pé ẹni tó bá fẹ́ mú ọ̀bọ á bẹ̀rẹ̀ sí ní ṣe bí ọ̀bọ ni so mo wà ní hotel 5 Point lọ́jọ́ kan mo ṣàrí pé máa yí mo kàn tiẹ̀ máa ń bá wọn jà pé mi ì láìkí yẹn tí spirit mi ò bá dẹ̀ ti gbà bá yẹn nǹkan kan wà ní ìdí ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní gbógun ti bàbá ẹ̀ nífẹ̀ẹ́ ìyá mi ó ṣàyà ọjọ́ kan ó ṣàwá bá mi ìyá mi ò sí ní pé kàkà kéèmí ya òun àti ìyá mi òun máa ya ẹ̀mí àtìgbà tí wọ́n tẹ̀ ti mọ́mọ́ ẹ̀mí náà ní gbogbo nǹkan mi ti bẹ̀rẹ̀ sí ní dojúrú ni wọ́n nà mí ní ìjẹ́dòdò oríṣiríṣi àwọn èèyàn 3 days beating kò sómi kò sóúnjẹ mo bẹ̀rẹ̀ sí ní àpá oríṣiríṣi skin mi tí ara mi ń ṣí mọ́ aṣọ kò sẹ́nibọ̀dì tí ó rí mi ní ìwòwò ní ọjọ́ tí mo ń sọ yìí ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ náà pé torí tiwọn náà mo tún ṣe kọ́ ẹ̀kọ́ díẹ̀ pé kò ṣe gbogbo èèyàn la máa ń ṣe àánú fún kò ní ṣe gbogbo ọ̀rọ̀ la máa ń ṣàì láti yanjú so bàbá yìí ṣàyà wọ́n ṣàpè mí lọ́jọ́ kan pé ẹ̀ló ìgbà tí ìyá yẹn ṣà ní pé kí n ṣàfihàn lẹ̀ pé ìdùnnú ìyá mi ni kéèmí máa wò mo bẹ̀rẹ̀ sí ní fi wọ́n lẹ̀ pé kí n ṣàmúlò ìyá mi dùn because kò dá kí gbogbo èèyàn sọ pé bọ́yẹ ní owó tó wọ́n ní adé ní orí mo rò pé mi ìṣẹ̀ fẹ́ máa gbé ẹ̀mí ìyá mi gbóná mọ́ mo ṣàfi bàbá yìí lè ṣùgbọ́n tí bàbá yìí débi pé bàbá yìí mo mọ gbogbo àwọn àbúrò mọ́ èmi ló ti ń gbà lọ gbogbo wọn tó ṣèdè láti outside country ibi kedere kò sí nǹkan tí ó bá ń lọ tí ọkàn mi ò kí mọ̀ tí ìyá mi bá ń bọ̀ tó bá ń bá àwọn àbúrò mọ́ èmi sọ̀rọ̀ débi àbúrò mi kan fún ara rẹ̀ ọmọ Oǹdó ní báyìí bòódà pé èmi nìkan ni kò rí mo ṣàsọ fún wọn pé mo bẹ̀rẹ̀ sí ń lálàá ìgbà tó yá mo lálàá pé wọ́n fi chain so ìyá mi ní ojú ọ̀nà wọ́n á mú ìyá mi wọ aṣọ fún which means ògo ni wọ́n wá fi chain ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n wá fi so wọ́n bí àwọn ọ̀nà téèyàn bá ń travel lọ sí ìlú tẹ́mọ̀ ọ̀nà odò wọ́n wá mú wọn lọ wọ́n á rí pé aṣọ tí àwọn wọ̀ ó pọ́n gidi gan which means olùṣọ́ yẹn ò mọ́ máa ń gbìyànjú pé ẹ dúró mo á ṣe sẹ́sẹ́ máa ní ẹ dúró dáàdi ẹ jọ̀ọ́ ẹ má bínú níbo lẹ́ mú ìyá mi lọ ìyá mi wá di dìdìrì ní ojú àlá yẹn wọn ò lè sọ kankan which wọ́n ti sọ ọ̀tá wọn di ọ̀dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi gbogbo nǹkan ẹ̀ mo ṣàṣàlàyé fún gàmágà ṣàní pé kí n máa fọpọlọ gbé báyìí pè mí lọ́jọ́ yẹn nìyẹn ó yóò dàbí ìgbà tẹ́ pé àtìgbà tèmi àti wọn ti jà pé ẹ lè fẹ́ ìyá mi ní gbogbo oríṣiríṣi nǹkan yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí mi bíi kí n lọ síta lẹ́ni kí n kàn lọ fagbó bíi kí n kàn tiẹ̀ lọ kí n ṣe tó kójú mi wá ká mo rò pé kí ló lè máa ṣẹlẹ̀ bọ̀ ìkẹyìn gbogbo ọmọ máa ń gbàdúrà kí ni ẹ máa wá bíi 3 days ó máa clear padà ní ojú mi máa bẹ̀rẹ̀ sí ní ṣìwàrò bí kí n nà ìyá mi lásán tó ṣe tó dùn mí tó dé kí n nà ìyá mi lọ́jọ́ birthday ìyá mi mo bẹ̀rẹ̀ sí ní faṣọ ìyá mi ya ni mo sì fòpin sí pé mi ní máa wá sí ilé yẹn mọ́
bó ṣe yá nìyẹn ìgbà tó tún move kúrò ní ibi ibẹ̀ tó gba ilé mi ìyá mi sọ pé àwọn ṣáà lè fi ọmọ wọn sílẹ̀ kí ọmọ wọn máa ráre àti gbóúnjẹ fún mi ìyá mi ò ní lè gbóúnjẹ fún mi níwájú ẹni yẹn wọn rò pé ìyá mi eléyìí ti ń lọ ìyá tèmi mọ̀ kò sí bí wọ́n ṣe lè bínú sí mi tó wọ́n máa padà pè mí pé bàbí kọ́ sọ fún èèyàn kan pé kó wá fọgbọ́n gbé oúnjẹ fún mi ẹ bá mi pe ọmọ mi wọlé wọ́n tún gbàdúrà fún mi ní òru mo ṣáà rí pé lóru every òru ìyá yẹn máa sunkún lórí mi wọ́n á rí pé kò ń ṣe ojú lásán wọ́n máa gbàdúrà pé ìwọ Ọlọ́run ṣàánú fún ọmọ mi definitely nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yìí mọ́ èmi ò ráyè tiwa mọ́ gbogbo ohun tó yẹ kó máa ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ṣọ́ọ̀ṣì fún máa yẹn wá pè mí lọ́jọ́ kan mo ṣàbẹ̀rẹ̀ sí ní fọgbọ́n mú wọn máa yẹn máa sọ fún mi pé àyà mi ò kì í fáwọn ní bóyá wọ́n lò ó sí ẹnu ni mo ṣàlàyé ọ̀rọ̀ yìí fún pásítọ̀ mi kan gbà tó yá ṣàlàyé fẹ́ ṣe àwọn ọ̀wẹ̀ kankan fún mọ́ èmi ṣàmà ní kó ṣe àwọn ọ̀wẹ̀ kankan fún mi pé àwọn ọmọ wà tí mo fi ń ṣe báyìí kí gbogbo wàhálà ìkó tiẹ̀ lé kúrò so bí màá ṣe àtìgbà tí màá yẹn ti ṣèwẹ̀ fún mi ni mo ti bẹ̀rẹ̀ sí ní rí pé mo ò kì í bínú sí mọ́ mo ṣàbẹ̀rẹ̀ sí ní pé ẹni sọ́mọ́tì tí bá máa ṣe ẹni owó tí bá máa rí màá ẹni máa ń sẹ́ǹdì ẹ̀ sí mo ṣàfi gbogbo àwọn ọ̀rọ̀ yẹn sí àdúrà kò sí òtẹ́ tí mo lè lọ mo máa ń gbàdúrà mo ṣàgbàdúrà Ọlọ́run ṣàfi àwọn nǹkan kan hàn mí pé kí n ṣàmà ẹ̀mí ẹ̀ ṣàmà ní máa gba àdúrà bó ṣe yá lọ́jọ́ kan ènìyàn bọ́yẹ wá ní pé kí má tún fa nǹkan kan àwọn fẹ́ ṣe iṣẹ́ kankan mo ṣàfọgbọ́n mú wọn mú wọn ẹnu ìbí náà ṣàwọn fọgbọ́n ṣe bẹ́ẹ̀ ni pé mi ìmọ̀ kan tí ó ń ṣẹlẹ̀ bó ṣe pè mí nìyẹn pé a gbọ́dọ̀ lọ fọ ẹ̀yìn pé àwọn fẹ́ ṣe àwọn iṣẹ́ kankan fún mi pé kí wá ṣe ìwẹ̀ alẹ́ ọjọ́ tí mo wá ṣe ìwẹ̀ yẹn pé mi ì tún ní fa nǹkan kan mọ́ o mo ṣáà ṣe ìwẹ̀ yẹn mo ṣáà padà lọ sí hòtẹ́ẹ̀ tí mo wà pé láti èní lọ pé gbogbo ibi tí mi ò sì kí n rówó mọ́ pé màá bẹ̀rẹ̀ sí ní gba owó padà máa pé wọ́n á bí wọ́n pé ṣọ́nà ire mi ti blọ́ọ̀kù tẹ́lẹ̀ ní tẹ́ fi ń san pé mi ò ní máa rí owó gbà wọ́n ṣáà ní pé kí n má wọrí mo ṣáà sọ pé mi ò mà kí n rówó ná bí mo ṣe máa ń rí owó náà wọ́n ní láti èní lọ màá bẹ̀rẹ̀ sí ní rówó ná tí mọ̀ èmi ò bá sí ní wọ́n á ní àwọn máa láìkì nǹkan tí mo wọ̀ yìí nǹkan yìí máa fáyín tí mọ̀ èmi bá dé wọ́n á change ọ̀rọ̀ mọ́ èmi ọ̀tá mọ́ èmi di ọ̀dẹ̀ débi pé mọ́ èmi bẹ̀rẹ̀ sí ọ̀tọ̀ ni pásítọ̀ ló yẹ kó máa ṣiṣẹ́ fún àwọn ẹni tó ń wá wọn wá mọ́ èmi ló ń gbàwẹ̀ ṣiṣẹ́ fún wọn àwọn ń sanra mọ́ èmi máa ṣe everything àwọn ọ̀dẹ̀ lọ́ tún fún wọn ní oríṣiríṣi ṣùgbọ́n mọ́ èmi máa cover àwọn ọ̀bẹ́sàn pé ọkọ ni wọ́n mọ̀ ò lè sọ anything wọ́n yẹ pè mí ní alẹ́ nínú nǹkan kan ṣe mí mo á lọ bẹ̀rẹ̀ sí ní fa mẹ́ẹ̀tì yẹn padà kí ni ẹ wá dáyà já mi gidi wọn bí ìgbà tẹ́ pé mo fẹ́ kú máa ń text wọn lórí WhatsApp pé dádì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò tú yé mi mọ́ báyìí mo tútù ṣe kìíní ìbọn ṣe ní má bàbá pé àwọn ti lálàá sí mi pé èèyàn kan fẹ́ lò mí pé àwọn rí pé ọ̀tá mi fẹ́ ya rè bóyá nǹkan yẹn ti fẹ́ bù wọ́n ní ọwọ́ ni bóyá gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe bó ṣe pè mí wá nìyẹn pé àwọn fẹ́ fún mi ní oògùn kan tí ń ṣe sọ̀kú di alààyè mo wá lo àwọn senses tí Ọlọ́run fún mi pé kó má tiẹ̀ lọ jẹ́ pé ó tiẹ̀ ti lò mí báyìí sí ta ni mo wá ṣe gbogbo àwọn ìwà tí mo tiẹ̀ ti ṣe yìí náà ṣé kò bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní jábọ́ fún mi nìyẹn pé ṣé ò ṣe èmi náà wọ́n ní ṣé òkú ni mí ni tẹ́lẹ̀ tẹ́ fẹ́ fi fún mi ní sọ̀kú di alààyè ni wọ́n á ní iṣẹ́ tí wọ́n ń pè ní sọ̀kú di alààyè pé ẹni tó bá ti di òkú tó ti ṣiṣẹ́ pé kó máa kú sára tí ó máa bá kíkú máa bá rìn kiri pé tí bá ti mú kiri nígbà táwọn máa fi ṣe gbogbo iṣẹ́ táwọn pé kí n má wọrí pé àwọn máa ra iṣẹ́ yẹn fún ara mi wọ́n rún lọ́kàn mi pé tí ò bá ní nǹkan tí ẹni yìí ṣe sí mi ní ara kò ní fún mi ní oògùn tó ń pè ní sọ̀kú di alààyè mo ṣàsùn ní alẹ́ ọjọ́ yẹn ìgbà tí máa jí mo jí nìkan bí ọwọ́ 2 o'clock mo bára mi ní ìwòwò mo rí wọn tí wọ́n ń wọ tí wọ́n ń bọ́ tí wọ́n mú sítánà wọn tí wọ́n fẹ́ wọ aṣọ wọn mo ní dáàdì kí ló ń ṣẹlẹ̀ wọ́n mo kọ̀ rìvásì gbogbo nǹkan tó ṣe wọ́n ti bá mi sọ̀rọ̀ mi mọ̀ gbà tí wọ́n gbà fún wọn mi mọ̀ gbà tí everything ṣẹlẹ̀ wọ́n dìde mo rí pé mo kọ̀ dìde wọ́n ní kí n dìde kí lọ wẹ̀ pé ṣe mo rí pé ṣé mi lè máa fún àwọn ní mo rúkìní yẹn mo ṣàlàyé fún grandma tó máa ń tọ́jú mọ́ èmi pé grandma yìí kankan mi tuntun ṣẹlẹ̀ tí kò tú yé mi mọ́ ọ̀rẹ́ lè kò dẹ̀ ṣe sọ sí ìta mọ́ èmi mo padà ṣàlàyé fún wọn mo ṣàsọ fún grandma yìí grandma wá ní kí n máa bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dì wọn pé láti ìsinsìnyí lọ kí n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé kí n kúrò ní ilé yẹn mo kúrò ní ilé yẹn mo á ń sun 5 Point Hotel mo bẹ̀rẹ̀ sí ní sun 5 Point Hotel mo ń survive due to dread oríṣiríṣi àwọn nǹkan kan then oríṣiríṣi talent àwọn ẹ̀jí mi àjọ máa kọrin oríṣiríṣi mo wá padà lọ tí o ti bá ti wálé bí kò máa sọ fún mi pé ìyá mi ò fáwọn ní 6 ní èní mo ṣáà ń pretend kan bí kí n máa ṣe bí pé inú ń ro mí kí wọ́n má bàa ṣáà lè súnmọ́ mi because ó got to some point mi ò kì í rí owó kankan mọ́ láti lodge mo ṣáà ń lọ sí inú ilé ààbò ní ilé tí mọ́ èmi sanwó ọbẹ̀ màá ṣáà pretend máa yà á tún fẹ́ wá àgbà tó sún mi mo ṣáà lọ ṣàlàyé fún grandma mo bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dù wọn grandma wá ní ọjọ́ tí mọ́ èmi bá tún lọ fẹjọ́ mi sùn pé mo tún bú dáàdì ọjọ́ yẹn làwọn máa play ọ̀rọ̀ yìí fún wọn pé ṣorẹ́ ni tó ń fọkàn tán nígbà tí mo play gbogbo àwọn nǹkan yẹn fún èmi ni mọ́ èmi tún lé jáde grandma tún wà pé wò ó ìyá ilé tèmi ń rò yìí Ọlọ́run nìkan ló lè gba ìyá mi sílẹ̀ àtìgbà yẹn ni àti òwò tó ìgbà tí mo débí mo gẹ̀ẹ́sì láti mò ń bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo nílò láti ṣe tó ti jíṣẹ́ fún mi pé wo ìwọ ìránṣẹ́ báyìí wọ́n dẹ̀ ní kí n ṣe
iṣẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà nítorí mo ti ṣe àwọn àgbà due to pé mo ti gba ìpè lẹ́nu àwọn àgbà. Owó iṣẹ́ náà ni mò ń wá almost 200k tí mo ti rí 50,000 naira nínú ẹ̀ mo dẹ̀ ti ra oríṣiríṣi sà. Bẹ́ẹ̀ ni sà, wọ́n dẹ̀ ti jẹ́ fún mi ní other places náà. But ibi báyìí ni Ọlọ́run ti gbàkóso nínú ilé ayé mi tí mo ti yí padà sà. Lẹ́yìn gbogbo àwọn nǹkan tí ẹ ti wá sọ́lẹ̀ sí, níbo ni ìyá yín náà wá wà sí? Ìyá mi ṣì wà lọ́ndà máa yìí. Wọ́n ṣì wà lọ́dọ̀. Bẹ́ẹ̀ ni máa yìí tún pé wọ́n pé kọ́ má bá ṣe iṣẹ́ ìràpadà yẹn fún mi pé kí n máa bọ̀ ní kíákíá sí i ṣùgbọ́n kọ́ tó pè ẹlẹ́mìí which is ìyàwó olùṣọ́ yìí jíṣẹ́ fún mi pé àwọn rí ní pé kí n má padà lọ sí ibi ibẹ̀ yẹn pé wọ́n fẹ́ fa ìdíwọ́ àti ìdènà láti má jẹ́ kí n rí ìránṣẹ́ ìpè mi ṣe. Kò pẹ́ ní mọ́ èmi pé àwọn ò gbọ́ níbi tí wọ́n ti ń fi ẹran ṣe ìràpadà rí which everybody mọ̀ pé wọ́n fi ẹran ṣe ìràpadà pé kí n tètè máa bọ̀ náà pé àwọn kọ́kọ́ fẹ́ ṣe nǹkan yẹn fún mi náà kí àwọn kí n tó lọ ṣe ìràpadà yẹn tí mo dẹ̀ mọ̀ pé owó yẹn ló ń wọ máa yẹn ní ojú wọn dẹ̀ fẹ́ kí n débẹ̀ mo ò ṣáà lọ àtìgbà tí mo ò ti lọ nínú ti ń bí wọn. So mo á bẹ̀rẹ̀ sí ní fi ìrẹ̀lẹ̀ bá mọ́ èmi sọ̀rọ̀ ní ìjẹta mọ́ èmi pè mí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi ò kì í ṣọmọ wàá máa post mo á rí pé dàpẹ́ tí bá ń bá wọn argue inú máa ń bí wọn gbà tí mo á fi mo ṣàyìn wọn mo kí wọn pé ìjìrẹ́ yìí làkè kò pẹ́ ńgbà tí wọ́n á rí pé má ní ẹ̀yin náà ẹ máa bá mi fẹ̀mí darí wòlíì níyìn wòlíì ò lè yẹra ẹ̀ wo mọ́ mi ẹ fẹ̀mí darí mi ẹ má bínú mo mọ̀ pé mo ti ṣèyí ṣùgbọ́n gbà tó ṣàyà mọ́ èmi ṣàtúwò mi wọ́n ṣàní send account ẹ̀ sí wọ́n ṣà send 10,000 naira má rí pé ó dáa kéèyàn ní ìtẹríba kéèyàn dẹ̀ máa ṣe sùúrù kéèyàn dẹ̀ máa bọ̀wọ̀ fún àwọn tó yẹ kéèyàn bọ̀wọ̀ fún kéèyàn dẹ̀ mọ Ọlọ́run because without God ìwọ tó bá ń bòrìṣà asán ni ìwọ tó rò pé òun fa nǹkan asán ni ṣùgbọ́n nígbà tí nǹkan náà bá ti bẹ̀rẹ̀ sí ní di Ọlọ́run rẹ o ti ní Ọlọ́run míì tó ń sìn ìwọ tó ń fa nǹkan tó ò jí lọ yin Ọlọ́run Elédùmarè mo ò lè sọ o ṣùgbọ́n mo gbàdúrà fún wa pé làálàá àkókò wa ní ilé ayé kò ní já sí asán. Lẹ́yìn àwọn nǹkan yìí dáàdì yín náà wà ń kọ́ sí níbo ló wà báyìí? Mo text wọn lórí Facebook wọn ò sọ anything mo rí pé wọ́n tuntun post obìnrin mi bẹ́ẹ̀ ni. Ti alẹ́yìn àníyàn tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ti wà okay. Bẹ́ẹ̀ ni torí mo send small change sí wọn náà nínú làálàá mi má send mo ní bàbá mi ni kò síbi tí mo fẹ́ tì wọ́n sí mo ṣàpadà send èmi náà jẹun ní ọjọ́ yẹn. Tí ta bá ní ká wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá yín ti lé ìyá yín jáde obìnrin mélòó lẹ ti mọ̀ tí bàbá yín ti fẹ́ bí mélòó lẹ lè sọ? Oríṣiríṣi àwọn ènìyàn ló máa ń sọ fún mi pé wọ́n wá dádì mi wá sí ilé. Ọ̀rọ̀ yìí lágbára o torí ta bá ní ká bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ yìí a lè wà nídìí ọ̀rọ̀ yìí di ọ̀la ká sì máa sọ torí ibi tí ọ̀rọ̀ yẹn pín sí ọ̀nà tó pọ̀ ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ ti wá padà wá sẹ́yìn tẹ́ wá wà nílé Olúwa báwo lẹ ṣe ń live? Ó yí Ọlọ́run Elédùmarè Olúwa ní fi mí ṣe ni. Mo gbà mí báyìí máa wà challenges Ọlọ́run á dán mi wò bóyá mo tún máa padà sí cheat màá tún lọ recently mo bẹ̀rẹ̀ sí ń lọ Tilda ṣùgbọ́n èmi yẹn ṣe máa ní yí padà tí bá ti fi nǹkan yẹn sẹ́nu ègé yí padà màá máa sáré kúrò níbi tí mo máa bí ìgbà tí mo ti fẹ́ kú títí tí máa fi dé church yìí tí bá wá gbàdúrà ẹ̀mí kan wá bà lé mi bí òmìnira màá gba òmìnira tẹ́mi náà ní dádì máa wá àfi bí ìgbà tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán àwọn àti ìyàwó wọn sí mi bí kò ṣe ìṣòro tí wọ́n bá ti ṣe ìṣòro yẹn tí n bá ti gbàdúrà àwọn èdè kan máa ń já àwọn àlá kan máa ń so mo wá notice pé ó dà pé Ọlọ́run ò fẹ́ mi ní gbogbo nǹkan mo wá rántí years back like about 6 years ago tí wèrè kan jíṣẹ́ fún mi pé kí n fi gbogbo ìfàkùfà lẹ̀ pé kò bá spirit mu mi wèrè ló jíṣẹ́ fún mi tí àwọn ènìyàn rò pé wèrè ni ó dẹ̀ Jákàndé estate nígbà tí mo lọ bá àwọn jí mi tí mo lọ ń gbé pẹ̀lú àwọn jí mi wèrè náà máa ń wà nínú street wọ́n máa ń believe pé wèrè ni ó máa ń sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ pé ìyàwó òun ló ya òun ní wèrè mi kàn mọ nǹkan tó mú mi kàn sí mi kì í gan èèyàn mi láì kí n máa fojú kéré èèyàn mo ṣáà lọ jókòó tí lọ́jọ́ ìpè ẹ gbà sà ẹ kalẹ̀ mo máa ń kí wọn á ní ẹ kalẹ̀ àmọ́ akọni mo rí pé lówe ni wèrè yẹn máa fi ń sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ fún mi ní ìmọ̀tẹ́ pé téèyàn bá ń sọ̀rọ̀ ó máa ń tako mo dẹ̀ máa ń ó ṣàpẹ̀ mí pé mo ṣáà lọ bí pé ẹjọ́ dáàdì ẹ má bínú kí ló dé pé tí n bá ti ń fa nǹkan yìí ọkàn mi ò kì í balẹ̀ ó ṣàní pé wọ́n á ní pé tí n bá fẹ́ níláárí nílé ayé báwo mo ṣe lè ṣe ó ní kí n lọ fi gbogbo nǹkan tí mò ń fà lẹ̀ pàtàkì ṣùgbọ́n mi ò kọ̀ mo kọhùn sí Ọlọ́run Elédùmarè nígbà yẹn mi mọ̀ pé Ọlọ́run ti ara wèrè yẹn bá mi sọ̀rọ̀ ni ṣùgbọ́n recently mo get to know pé tí bá fi nǹkan kan lẹ̀ tí bá mú anything kọ̀ọ̀kan kò kì í ṣe mí ṣùgbọ́n tí n bá fa nǹkan kan oríṣiríṣi ìwà ni ó máa ń trigger oríṣiríṣi ìwà sí mi ní ara débi pé mo ya wèrè ní ojú títì
àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní recently gan ní church yìí ọ̀pọ̀lọpọ̀ ìjọ yìí tí wọ́n gbàdúrà fún mi Sunday ti padà gbé mi lọ sọ́dọ̀ ìyá mi ṣùgbọ́n mo tún padà Ọlọ́run tún mú mi padà wá sí ilẹ̀ ìlérí yìí láti gbàkóso lórí ayé mi sá. ṣé nígbà tí ẹ fà àwọn nǹkan yẹn ló dà kó fẹ́ yí yín lórí nígbà yẹn bẹ́ẹ̀ ni sá. kí ni àwọn nǹkan tí tẹ fà níjọ́ tẹ sọ pé ó dà kó fẹ́ yí yín. Methamphetamine which is ice sá. ok ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni pẹ̀lú gbogbo àwọn nǹkan tí a ti wá sọ ń sìn ẹ̀ ń fi yé wa ní pé ẹ máa ń kọrin irú orin wo lẹ̀ ń kọ. kò sórin kan tí mi ò lè kọ mo lè kọrin mi sí máa fòyà ní apá Jésù kò sí ohun ẹ̀rù kankan iná tí ń jókòó lẹ́sùn mọ́ ogun èṣù ti di wíwọ́ mọ́lẹ̀ mo rọ̀ mọ́ àgbélébù rẹ̀ mo kà ohun gbogbo sásán máa bẹ̀rù ìrẹ̀ ọkàn mi ayọ̀ ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Mo lè rap náà like in of my enemies like have a fine eye when it coming to me rather make under my toes with tons me so araba ní baba ẹni abálaba ní baba ó yá wọn lé mi wọn ọba wọn padà wá tẹríba nígbà tí mo lówó tán ni wọ́n ń tẹríba fún mi èmi ọmọ ọrùn mi di àríkẹ́ dáná mi ẹ̀mí mi gangan ló ń pè lẹ́bà náà mi wọ́n ní pé mo kálá wọ́n ní pé mo lárùn wọ́n ní mo ti ṣáyé bí ẹni tó fagbáná mo mọ̀ pé lọ́jọ́ kan wá lẹ́mí sínú báná tó dẹ̀ ń ṣẹlẹ̀ nísinsìnyí báyìí ṣe ti eyín so I can do a lot of things. Yes. ó tún wá ní nǹkan kan tí mo tún gbọ́ nípa yín torí kó tó dín pé mo dé bí mo gbọ́ àwọn nǹkan yẹn ló kan mí lóminú láti tọ̀ yín wá wọ́n tún fi yé mi ní pé ẹ jẹ́ èèyàn tó yẹ pé Ọlọ́run dìwé bí Ọlọ́run ṣe dá yín àkàndá ẹ̀dá ni nípa àwọn nǹkan wọ̀nyí wọ́n fi yé mi ní pé kódà gan èdè tí ẹ gbọ́ pé ẹ tún gbọ́ èdè ìlú ìmíì tó pé wọ́n ní ẹ máa ń sọ sáwọn èèyàn like mo wá fẹ́ bèrè ni pé irú èdè tó ń sọ èdè wo ní gangan ni. Èdè oríṣiríṣi ló máa ń jábọ́ sí mi lẹ́nu ìgbà míì bá àwọn èdè ìjìnlẹ̀ Yorùbá èdè oríṣiríṣi Spanish ìgbà míì ó máa ń jábọ́ sí mi lẹ́nu ìgbà míì mo kàn máa take time pé kí ni òyìnbó àbí àwọn tó bá tiẹ̀ text mi tí bá tiẹ̀ wo gbogbo oríṣiríṣi Korean tí bá wù wọ́n máa kàn máa like wọn ni so mo bẹ̀rẹ̀ sí ní get to like understand kò máa ní ọ̀rẹ́ sí máa just give me that. And I can be like, te amo que ya te hablaré Manía Biasa, te amo mi yo mi San dinero. And I could just be like, hey, what's up, baby? Right now, and I could just cry like this. Oh my gosh. Oríṣiríṣi nǹkan mo kàn lè dédé máa sọ. Mi ò understand nǹkan tẹ́ ń sọ báyìí o. Gbogbo èdè tẹ́yìn lè bá mi sọ yìí, mi ò understand rẹ̀ rárá. So. Wow. So pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ sọ wọ̀nyí sẹ́yìn. Ìrànlọ́wọ́ wo lẹ wá fẹ́ kí àwọn ènìyàn ṣe fún yín gangan? Me, I decide and mo come to conclude pé acting àti music thing lọ́lọ́run fi mi sí which I'm very good at the role and I want to be into acting. Yes, sir. So now, if you are to go into acting, tẹ́ bá fẹ́ lọ nínú acting, ta lẹ̀yin rí gẹ́gẹ́ bí mentor tó yẹ pé ẹ̀ ń wò tó yẹ pé ó máa wù yín in case tí ẹ bá ní opportunity láti pàdé irú ẹni bẹ́ẹ̀ tó tẹ̀ lè mú yín tíra tó sọ pé òkè ìwọ ọmọ má bọ̀ màá ràn ẹ́ lọ́wọ́ ta ni ẹ̀yin rí tẹ́ like. Kelvin Ikeduba, sir. You like Kelvin Ikeduba? Yes, sir. Kí ni ìdí tẹ́ ṣe fẹ́ràn Kelvin Ikeduba? Because kò sí nǹkan tí wọ́n lè act sí mo dẹ̀ feel pé wọ́n ti rí nǹkan gan tí wọ́n fi lè máa act báyẹn wọ́n ní action wọ́n mọ time láti bẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan wọ́n dẹ̀ ní sùúrù wọ́n mọ time láti give pattern wọ́n mọ time láti má give pattern wọ́n mọ time láti calm down wọ́n mọ time láti má calm down nǹkan kan ò dẹ̀ kí ń mì wọ́n àbí jì wọ́n rárá ìjì kan ò dẹ̀ lè jà wọ́n. I feel like he has passion for everything he's doing and he's always going ahead. Have you ever met Kelvin Ikeduba before? I saw him about 3 days ago through ID Noble, but we didn't get to talk. Mo kàn kí wọn dẹ̀. And he never know that yes, he's somebody you admire a lot. I really no, he doesn't know.
I started liking him also through Auntie Josephine because she was like nígbà tí àwọn wà into acting because ọkọ wọn náà ló gba career àwọn náà ní ọwọ́ wọn tiẹ̀ tó padà máa ṣe career àwọn ni pé àwọn náà kọ́ wọn bó ṣe ń kọ orin oríṣiríṣi yes pé orin kan wà náà tẹ́ pé tó bá ti kú nínú fíìmù tó máa kọ bí ó ṣe gèrè pé táwọn ò bá tún get voice wọn á tún ní stop oríṣiríṣi títí àwọn fi get so àǹtí yẹn gan oríṣiríṣi fíìmù ló máa act fún mi bí kò ṣe bí ń pa àwọn nísìnyí so àwọn nǹkan kan yẹn ni mo tún kọ́ pé oríṣiríṣi fíìmù ni àǹtí yìí máa ń ṣe fún mi which tí mo lẹ̀ lọ́wọ́ smartness and everything so. all right so ọ̀rọ̀ ni everybody ti gbọ́ yẹn mo dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo nǹkan tẹ̀ ń wá ní rere Ọlọ́run á ṣe fún yín gbogbo ohun tó jẹ́ bíi tó ń dùn yín lọ́kàn Ọlọ́run á ṣe fún yín mo dẹ̀ tún gbàdúrà ládùúrà pé gbogbo nǹkan tẹ́ ti fi sílẹ̀ tẹ́ rí bí gẹ́gẹ́ bí ohun ìdọ̀tí kò ní wùn yín mọ́ lágbára Ọlọ́run kò ní wùn yín fún torí àwọn èèyàn tó yẹ pé yes wọ́n lè fẹ́ wá dúpẹ́ torí mo mọ̀ pé gbogbo àwọn èèyàn tó máa ń wo page tàwa àwọn èèyàn tó yẹ pé yes wọ́n máa ń nífẹ̀ẹ́ tó máa ń fi ìfẹ́ òtítọ́ hàn tó yẹ pé lóòótọ́ wọ́n lè fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ìjọ Ọlọ́run tí Ọlọ́run lò fún yín. bàbá mi ni Wàsíù Akínsànyà tó ju MC Olúọmọ lọ sá. ìyẹn MC Olúọmọ tí ó jẹ́ gbogbo. National Union bẹ́ẹ̀ ni sá. mo ò lè gbé mọ́ra mo pé ṣé báyìí ni ayé mi ṣe máa lò. ìgbà tó yá mo gbé poison jẹ mo gbé go night jẹ pé wo mo lè ṣe ìyá mi tún gbé mi lọ sí hospital kò sí nǹkan kan tó ṣe mí ìgbà tó yá mo mú ọ̀bẹ mo gúnra mi pa wọ́n ṣe débi pé mo lọ gé ìdodo mi. To cut the long story short mo bẹ̀rẹ̀ sí ní lọ síta mo bẹ̀rẹ̀ sí ní fa igbó mo bẹ̀rẹ̀ sí ní fa àwọn nǹkan tí kò yẹ fi ń fa to an extent that it got me to be taking methamphetamine which is ice mo bẹ̀rẹ̀ sí ní gbé ice àwọn tí ò yẹ kí n máa mingle pẹ̀lú mo bẹ̀rẹ̀ sí ní rówó mo mú bẹ́sẹ̀rẹ̀ mo mú oríṣiríṣi àwọn ènìyàn. iná tí ń jọkọ lẹ́sùn mọ́ ògùn èṣù ti di wíwọ́ mọ́lẹ̀ mo rọmọ àgbélébù rẹ̀. nígbà tí mo ní oyún gbogbo wọn tì mí síta MC Olúọmọ ni mo lọ bá ní ọjọ́ kan tí wọ́n ṣe pàtí gbogbo wọn kì í lè lọ síbẹ̀ ṣùgbọ́n mo ní boldness láti máa ṣe nǹkan kan I have this courage. orúkọ mi ni Kifayat Ọmọ́wùnmí ọmọ Wàsíù Akínsànyà.